àgbáyé yìí wọ́n sábà pé gbogbo bí ọba ti rí mi láyé yóò fún mi ní al-ihtiram ila al-gaya òní ni tó wá mọ̀ wípé àtàbúrò mi náà ni ọlọ́run wọlá bàbá ń wá sí àgbáyé ó ní tó kà nísìnyí orin yẹn dààmú mi púpọ̀ oníjọ́ téèyàn ó gbọ́ orin tí bàbá àgbáyé fi kì í ṣe ká Ádámù téèyàn ò ní dààmú àmọ́ nítorí wá jọ mí lójú ń bẹ̀ òun ni pé àwọn tí ń wí pé ṣe ká Ádámù àti bàbá alájí àgbà àwọ̀ ń bẹ láàrin wọn ẹ̀rí méjì ń bẹ tẹ́mi fi máa pípọ̀ sáwọ̀ láàrin wọn àwọn kan ni wọ́n ń dà wọ́n ti dà wọn olórin irú náà nù ẹ má fẹ́ da Pasuma àti Saheed Òṣùpá náà pọ̀ ní òní náà kí Paso tó fi làákà yìí hàn lẹ́yìn kan wọlé dà wọn pọ̀ àwọn jọ ń sọ̀rọ̀ gbogbo gbà bọ́dà bàrí àti kọ̀dé ń ti pọ̀ ẹni wọ́n bá ti ga méjì ayé máa fẹ́ dà wọn tó wọ́n yẹ fẹ́ kí nǹkan méjì tó ga ó dúró bẹ́ẹ̀ kan náà wọ́n máa fẹ́ kọ́kọ́ wálẹ̀ ọkọ̀ nàró náà ìdíje àṣàrí ni náà ọ̀rọ̀ bàbá Shehu Kamal ẹ̀lákẹ́ bọ́ sí ẹ̀ jáde o ọ̀rọ̀ ti kọ̀rọ̀ jáde kọ́dà bá àbá ṣe wá sí mọ́ èyí là tó wà sí. Bàbá yàgò àgbáyé ọ̀làkà yìí jẹ́ Salahuddin Aláwo mo wọ Ibtidai ní 1976 ní Azari 1976 mo wọ Ibtidai bàbá Shehu Kamaluddin àwọn ni wọ́n ń kọ́ wa àti Shehu Malami Alhaji Yakub Aliaga wọ́n pọ̀ bẹ́ẹ̀ nígbà tá a bá kúrò ní Ibtidai nílé bàbá tí wọ́n sọ di Zumura nísìn àtàn ní gbogbo bẹ́ẹ̀ gbà náà wọ́n wá kó wa lọ sí Madil Azari ní Ansarul Islam ibẹ̀ láti ká sọ́fù awal sọ́fù sáàlì wọ́n wá kó wa lọ sógidi ní sọ́fù sáàlì. Please kindly subscribe to our channel. àwa laaru blọọkù Jamiatu Muhammadu Kamaluddin àwọn méjì wa ní national mission òní Abdulmumin Anafi Ayara àjọ parí 1981 ni gbogbo àwọn oníkòkéwu Sheikh Mustapha Adéoyè gbogbo wa Madil Azari lọ bàbá ilé jẹ́sì àwọn bàbá wa lè jẹ́rìí sí túmọ̀ sọ nígbà táwọn wà ní Ibtidai gbogbo tíra ṣe wà Adam là ń kọ́ lálò tá a fi parí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ṣẹ́jú méjì náà ni lẹ́yìn ìdáwọ́pẹ́ fún Ọlọ́run àti ìfọ̀rọ̀ tó yẹ gẹ̀fà Nabi sallallahu alaihi wasallam gbogbo àwọn àlùfáà wa Ọlọ́run kó bá ṣàlékún kẹwọn pàápàá jùlọ Sheikh mashayikhina Sheikh Kamaluddin bin Habibullah bin Musa al-Adabi Ọlọ́run bá kẹwọn. náà ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ tí àfa Jaqmal tí wọ́n bẹ̀ ní wọ́n bá sókè wọn ni pé láti sẹ́ẹ̀tì record straight gbóhùn tí bàbá yẹn wí pátápátá látòkè délẹ̀ so kìí ṣe ti ẹ̀gàn kìí ṣe ti gbọ́láfẹ́ nìkan lórí ẹnìkan látòkè délẹ̀ so irọ́ ni látòkè délẹ̀ so ó sì yẹ káfá Jaqmal náà mọ̀ pé gbogbo ọmọ táwọn alájà bàbá kọ́ wọn yóò mú nǹkan ó jẹ́ àwọn pé bàbá yẹn ò mú kankan àdàgbà yọwọ́ kọ́ láàmú ọbẹ̀ lọ́hùn fún wọn Ọlọ́run dákun má jẹ́ àrùn ẹ̀ so alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àwọn tíra Sheikh Adamu tí wọ́n là ń kọ́ àsìkìnì tárí Ìlọrin la fẹ́ mọ̀ tárí Nàìjíríà la fẹ́ mọ̀ eléyà àfi tàbùkù Sheikh Adamu gba àwọn kútùbù wọn kútùbù qayyima rahimahullah so àwọn wọlé ẹ̀rígbẹ́ nǹkan kan yàní hazal qawl ma qala bihi ahadun min al-alamin so àwọn àfáà al-Walid wal-Fadil tàfi tọ̀tọ̀ dákọ̀ wọn Abdul Mu'min Hanafi Ayara èmi ti pè wọ́n so inshallah nínú àwọn wáyé wọn bóyá àwọn náà ó sọ̀rọ̀ lórí ẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tí bàbá yẹn mention ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ kò sí lè sí ní tó jọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ kọ́ àsìkìnì wọn tó wá ní Zumura wọn níbì kan wọn ní Madil Azari tí ṣe kára wọn kan fún ara wọn rẹ̀ nílẹ̀ pé àti látòkè délẹ̀ àwọn alájà wọn náà lọ gbà wá tíra àwọn náà wá ń lò látòkè délẹ̀ so clinching wo lẹ fẹ́ gbà bàbá yẹn tó ẹgẹ́ bí n tí mo ṣàlàyé àtúnbẹ̀ lọ́hùn fún yín ọlásẹ̀rẹ̀ alájà àgbà àdàgbà yọ ọkọ ọlọ́mọjọ sílẹ̀ sí yín láéláé. Hada wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.